ìyàwó mi ò mọ̀ wípé gbogbo àwọn ọmọ tó ń mú mọ́ra ni mò ń bá ní àjọṣepọ̀. Tẹ́ bá ti ń wo program mi kẹ́ máa ṣe 2 million #Astragafurulai. Arákùnrin ní pé òun fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ òun o nínú àwẹ̀ yìí o pẹ̀lú bóun ṣe 2 million #Astragafurulai. Ó ní wípé ọ̀pọ̀ tóun ti ní tóun ti fẹ́ ìyàwó òun ò ever ní girlfriend rí. Ó ní àwọn tóun máa ń bá lájọṣepọ̀ ìyàwó òun fún ara rẹ̀ ló máa ń mú wọn wá ní ilé. Ó ní báwo ló lè ṣẹlẹ̀ ìyàwó òun ò sì mọ̀ sí o àmọ́ òun fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ òun níbí kí Ọlọ́run kó dẹ̀ dáríjì òun. Ó ní ìgbà táwọn ṣègbéyàwó tán lọ́dún náà lọ́hùn ó ní ọmọ kan tí máa sọ iṣẹ́ tí ìyàwó ẹ̀ ń ṣe ó ṣeé ṣe kí ìyàwó ẹ̀ náà jẹ́ ẹni tó máa ń wo program mi. Ó ní ìyàwó òun ọmọ yẹn ṣáà máa ń bá ìyàwó òun ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà míì tó ń bá kàn dìde pé bí a kò ń lọ tọ̀ ó nígbà náà àwọn ò tí ì kó lólé àwọn ilé face me and face you òun ni àwọn ń gbé ìtasì làwọn tí máa ń tọ̀ room and powder àwọn ń lò ń tà wọn tó ń bá kàn dìde pé kò ń lọ tọ̀ báyìí pé kò ń jáde tó òun ò láì kó máa tọ̀ sínú ke láàárọ̀ báyìí tó máa kàn máa dé sìsírù bí tíyàwó tí ọmọ yẹn sùn sí báyìí ọmọ yìí aṣọ ti máa ṣí kúrò lára ẹ̀ lèkìtì tó ló máa rí ọyàn rẹ̀ àti ìdí ọmọ yìí tó ní pé bí ojú òun máa wọ̀ ọ́ Astragafurulai bó ṣe ń wo fídíò yìí ṣáà máa ṣe Astragafurulai 2 million fẹ́ tó ní fídíò yìí ó sọ pé òun máa ṣe sàdákà 10,000 naira guys a máa fún èèyàn 5 ní 2,000 naira kẹ̀dẹ̀ bó ń ṣe Astragafurulai 2 million. Wọ́n ní tí òun bá ti lọ òun ṣàwò pé wọ́n sọ ó ní òun ti máa ṣe wọ́n sọ fún ìyàwó pé wo èrè tó bá ti dáyọ̀ ó máa ń jí lọ ra nǹkan gbà míì tẹ́ pé ọmọ yìí ló máa wà nílẹ̀ tílẹ̀ bá ti mọ́ lòun máa lọ ó máa tọ́jú àwọn ọmọ tán láti wà lọ báyàwó òun ní ṣọ́ọ̀bù. Òun tún fún ìyàwó pé ọmọ yìí ṣé kò lè máa bá ẹ láàárọ̀ ni kìnnìkan ìyàwó sọ pé akílódé ẹ ti lè kanra jù oníbòun ṣe fílẹ̀ nìyẹn. Oníjọ́ kan ìyàwó ń jáde pé òun fẹ́ lọ ra ọjà kò sí ìyàn kan òun fẹ́ lọ rajà ó ní bí àwọn ìṣèlú tóun ti ṣìyàwó òun lọ tí àwọn òun lọ tó báyìí tóun padà ó ní bí àwọn ìṣe ni pé bóyá sùn kò sùn dáadáa kí àwọn òun faṣọ bò lára pé sùn dáadáa ń ti ẹ̀jà rẹ ìyàwó òun kàn mú ó kàn wọn ò sí báyìí ewu bí lè ṣe sùn tóun fẹ́ tilẹ̀kùn bí àwọn òun ṣe lọ tó báyìí òun kàn lọ bá ọmọ yẹn tó sùn sí rúùmù tó sùn sílẹ̀ lẹ̀ tó ṣe òun á fọwọ́ pa ní ọyàn báwọn ṣe fọwọ́ pa lọ́yàn báyìí kò wé ò tiẹ̀ sọ kankan àwọn tó fọwọ́ pàkejì ọmọ wé ò sọ kankan àwọn tó pẹ́ni sọ́yàn rẹ̀ kò sọ kankan àwọn ní àwọn tó kọ́ sọ kankan òpin ní àwẹ̀ làwà ẹ̀sẹ̀ àwọn sọ Astragafurulai 2 million. Ọlọ́run tó tọ́ bọ inú ṣòkòtò tó wọ̀ àwọn tó sọ bọ inú pọ́ìntì ẹ̀ náà ni àwọn tó tọ́ bọ báyìí ọmọ yóò tó sọ kankan àmọ́ bọ́ pọ́ìntì ẹ̀ ọmọ yóò sọ kankan àwọn sì lè lórí kò sọ kankan bọ̀dá ọkọ̀ tí ọ̀pá ilé ní àwọn ọ̀bọ̀ àlè máa sọ̀rọ̀ ní ìyàwó ní àwẹ̀ làwà ọkọ̀ tí ọ̀pá ilé ní àwọn ọ̀bọ̀ báyìí táwọn géèjì bẹ́ báyìí ọmọ nǹkan sí Astragafurulai ẹ sáà mọ̀ sọ Astragafurulai ọkọ̀ tó ti bọ̀ ọmọ nǹkan sí táwọn ìpín táwọn ṣe báyìí táwọn yọ pé káwọn má dà sí ní àmọ́ tún sínú aṣọ tó fáǹtì ẹ̀ táwọn bókò nídìí ẹnu àwọn fi gbé nǹkan ọmọbìnrin ọkùnrin àwọn tó fẹ́ jáde ọlọ́sìgbà náà báyìí táwọn bá láwọn fẹ́ lọ tọ̀ báyìí ọmọ yìí láwọn fẹ́ nínú káwọn sáré lọ ọmọ yẹn ọmọ yìí àwọn káwọn sáré lọ tọ̀ ọ̀bọ̀ nídìí báwọn ṣe ń ṣe nìyẹn ìgbà míì tí ọwọ́ ọ̀gá sílé tó bá ti wọlé àwọn sáré ṣe ọwọ́ kan àmọ́ àwọn ò dà sí lára òde pé àwọn àfun lóyún o títí tó fi lóyún ọ̀dọ̀ àwọn kó náà fún lóyún o torí àwọn tí ra rọ́bà àwọn fi rọ́bà ṣe burú ọmọ tọ́wọ́ ẹ̀rọ yìí bá ṣe máa ṣe káàkiri nìyẹn. Wọ́n ní ọmọbìnrin mẹ́ta bẹ́ẹ̀ làwọn ti ṣe bẹ́ẹ̀ fún pé ìkejì ìyẹn ń tiẹ̀ ilé ọkọ nìyẹn wà pé kọ́ lọ́wọ́ bá kó dáríjì àwọn ìyẹn wà nílé ọkọ máa kí ìyàwó òun ní ṣọ́ọ̀bù ni òun ò yan ní girlfriend o àwọn kan sọ pé àhẹ́yìn kẹ̀ ní ìrẹ̀ máa yẹ kó ń gbé yín jáde ó yà tó láti gbé láti ráyè náà ni àyẹ̀bọ̀ ṣe pé àwọn gbé jáde nìyẹn o táwọn dé ìgbé jáde àwọn ní káwọn gba rúùmù kò sí wàhálà ẹ̀wọ̀n lọ́wọ́ àgbọ́mọ ẹ̀ sí àwọn agbẹjọ́kọ̀ sílẹ̀ ilé náà ni ìyẹn sì ń tọ́bọ lọ́wọ́ oníkọ́ lọ́wọ́ dáríjì àwọn ẹ̀wọ̀n sí Astragafurulai 2 million fún yẹn. Ó ní ẹni ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ṣẹ̀ táwọn ṣẹ̀ ní táwọn mọ̀ pé àwọn ṣẹ̀
sí ìyàwó àwọn ṣẹ̀ kọ́lọ́run bá dáríjì àwọn ni ẹni ẹlẹ́ẹ̀kẹta ń tiẹ̀ òun ò tiẹ̀ gbọdọ̀ sọ tó bá ní kó ń sọ ọ́ lè sọ̀kùlù àwọn ọmọ ní ẹ̀ sọ àwọn bíi 2 million astaghfirullah náà láṣẹ fún yín torí ẹ ti ṣẹ̀ kọ́lọ́run bá kó dáríjì yín wọ́n ní eléyìí báyìí ìyàwó àwọn àbúrò ìyàwó àwọn ẹni tó ti fún yẹn lóyún bọ̀ ẹni kò fẹ́ mọ́ ìyàwó àbúrò àwọn yẹn àbúrò ìyàwó àwọn ìyàgẹ́ ìyẹn ti bímọ kan fún àbúrò àwọn kò wá fẹ́ mọ́ so ó máa mọ̀ mẹ́wàá sọ́dọ̀ àwọn ìjọ kan fẹ́ pa báwo lọ wú èkó àwọn kàn kì í ní ẹyí rẹ ni ẹyí tá a máa ṣe bẹ́ẹ̀ ni pé kíní mo máa rí ibẹ̀ máa ń gbá àwọn ọmọ yẹn káàkiri ó lóun sì mọ̀ kóun ò kì í gbọ́ ọmọ káàkiri ó kò tó gbọ́ fi yẹn ń tà òun ni oníbodè sínú tó ń gbọ́ ọmọ káàkiri irọ́ òkè àwọn abẹ́ rí o ní ẹ̀ lè gbé mi rí o wọ́n níjọ́ yẹn báyìí ó wá bá ìyàwó àwọn fọṣọ ṣe gbogbo ẹ̀wà tó gbọ́ wọn ẹ̀ wá kí wọn because ọmọ ẹ̀ tí ọ̀dọ̀ ẹ̀ lọ́mọ ẹ̀ wà àbúrò àwọn sọ pé òun ò dé fẹ́ bọ̀ òun ló lọ́mọ tó àwọn mọ́ òun ò dé fẹ́ tó bá wọn sọ́dọ̀ àwọn gbà yẹn wọ́n tó bá ti wá báyìí wá báyìí àwọn fọṣọ bá àwọn máa wálé àwọn máa kó bá sùn fún kábàkábà ọ̀dọ̀ àmọ́ àwọn ò ṣe gbogbo ẹ̀ mọ́ o àmọ́ kọ́lọ́run ọba kó wọ lásìkò yìí kọ́lọ́run dáríjì àwọn kẹ́ bá wọn ṣe 2 million astaghfirullah oníṣẹ́ ẹ̀yà ẹ̀bẹ̀rẹ̀ sí máa ṣe astaghfirullah bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí nísìn ẹ máa ṣe astaghfirullah 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 astaghfirullah.